ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ti Sheikh Imran gangan hafizahullah wa ra'ah. So òun ni mi fẹ́ play àwọn ọ̀rọ̀ tí mo ti gbọ́ lórí ẹ̀ but wọ́n sẹ́ndì ti ẹnìkan sí mi ní àná nínú àwọn àfa al-muntasibina ila sunnati rasulillah. So tí wọ́n lálù súnà làwọn wọ́n sẹ́ndì tààfà náà sí mi tí mo rí wọ́n á rí pé àfi kí n jáde ní orí ẹ̀. So nítorí àfa ń tẹ̀sẹ̀ rẹ̀ bọ̀sẹ̀ bóyá nítorí èèyàn mọ̀ pé nǹkan kan bẹ láàrin wọn àti Sheikh Imran ló torí ẹ̀ jáde. So àwọn gbà tó rí báwọn ní káà náà wàá ṣàlàyé níta mọ̀ kéèyàn sọ pé ọ̀run which is sánmà ni wọ́n ti ń yanjú ọ̀rọ̀ mi tí Sheikh Imran náà sọ pé ọ̀run ni wọ́n ti ń yanjú èmi tó pé sánmà náà ti ń yanjú ọ̀rọ̀ mi. So káwọn afọ wa jáde kan ní kò bá súnà mọ́rọ́ wọn ò yé mi bọ́sà ẹ má jẹ́ àmọ́ treat personality àbí tí máa ń bẹ láàrin wa tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó bá ti jẹ́ pé n tó sọ ó bá ẹ̀sìn Ọlọ́run bá mu ó lè mú wọn sọ nǹkan míì àwọn ẹ̀rọ ìmọ̀ dẹ́dẹ́ rẹ̀ tó bá ti wí nǹkan kan báyìí alhamdulillah Ọlọ́run gáìdì wọn ń gáìdì Dr. Sheikh Imran Eleha Abdulmajid. So níbi gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ wáàsí tí wọ́n máa ń ṣe àtàwọn tí wọ́n ń jáde kò sẹ́nìkan tí ó bá ti jẹ́ sọ̀rọ̀ tí ò lè ṣàṣìṣe kò sí ń tàn. So àfànàbí sallallahu alayhi wa sallam tó ní pé yakuduhu alwahyi yakudu kalamahu alwahyu wáyù ní kọ́dà nàbí wáyù wọ́n rí fíìlì ẹ̀fọn ní báyìí ní wí so ọ̀rọ̀ Ọlọ́run sì ní òdodo ní kò lè sí sí kìí so àmọ́ dunahu min albashar ẹni tí ó bá ti sàn nàbí Ọlọ́run so òní tọ́ bí famihi aw bi lisanihi alkhata ìyẹn lè ṣàṣìṣe tí ẹ bá ti ń jọ ọmọ bani Adam nàbí sí yìí ní kọ́ídà nàbàwíyà tá nàbí fi lélẹ̀ kullu ibn Adam tó bá ti ń jọ ọmọ Ádámà aláṣìṣe lọ́jẹ̀ so bọ̀ tó bá jẹ́ àwọn àfá wọ́n lè ṣàṣìṣe gbogbo àwọn àfá tán sáré tán jẹ́ ní ìsájú náà ni wọ́n ṣàṣìṣe wọ́n Málíkì wọ́n láṣìṣe wọn wọ́n Ṣáfi'í wọ́n láṣìṣe wọn wọ́n Hanbali àwọn àfá wa méjèèjì náà sọ al-Imam Bukhari wal-Imam Muslim àti gbogbo àwọn tọ́lọ́run fi wọ́n ṣe òkè nínú ẹ̀sìn yìí so kó wá jẹ́ pé ibi tá àfá yín ẹgbẹ́ yín kàbá ti ṣàṣìṣe àmú jáde lẹ́kàlùkọ́ máa rábù sí láàmú rí pé ẹ̀ta mú mi lè tọ́lákọ̀ọ́ ni pé wọ́n ṣàṣìṣe pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ pé sánmà bóyá àfá àtàwọn lọ kàdíìsì àdíìsì ẹ̀yọ̀kan tí wọ́n kàn so tí anabi sallallahu alayhi wa sallam Abdullahi ibn Amr òun ló gbà wá wala nabi ni kataba Allahu ta'ala maqadir al-khalaiqi qabla an yakhluqa as-samawati wal ardi bi 50,000 sana ó ní Ọlọ́run ti kọ maqadir al-khalaiqi kádàrá gbogbo náà pè ní kádàrá òun ni plan ètò bí gbogbo nǹkan ó ṣe rí Ọlọ́run ti kọ so síwájú kó tó dá sánmà àti ilẹ̀ bí 1,000 years lọ́lọ́run ti ṣètò gbogbo gbèsè ayé so tábà bí wọ́n pẹ̀lú pé ọ̀dà àti gbọ́ntẹ́ lánàbí wí ọdọọdọ ní àdìsí tó wá sọ inú àwọn sọ Muslim àdìsí 2,653 àdìsí yẹn correct sọ yìí ni ṣùgbọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ yìí tó wá takun tí Sheikh Imran wí ẹ̀yà gbé láti bí Ọlọ́run ti dá ó ti plan gbogbo nǹkan ti ṣètò gbogbo ẹ̀ so bí lè ṣe jẹ́ ní ilé Nàìjíríà ilé yọwà Amẹ́ríkà ilé yọwà ilé mùsùlùmí ilé yọjẹ ìwé ilé yọjẹ Ọlọ́run ti pètò gbogbo nǹkan wọ̀nyí síwájú kó tó dá sánmà àtìlẹ̀ bí lé kó tó wá dá ọmọ Ádámà táwọn bíbẹ̀ 1,000 years before kó tó dá sánmà àtìlẹ̀ ok Sheikh Imran wà ní wáyá mú ọ̀rọ̀ nǹkan gbé sí èmi tó jẹ́ pé ọ̀rọ̀ tí Sheikh Imran sọ pé èmi tó jẹ́ pé àti sánmà ni wọ́n ti ń yanjú ọ̀rọ̀ mi sí ọ̀rọ̀ ń tako pé wọ́n ti tètò gbogbo alámọ̀rí ẹ̀dá ètò táwọn ní sánmà náà ti yanjú ọ̀run sọ̀rọ̀ ń tako pé sánmà náà ti yanjú ọ̀rọ̀ mi pẹ̀lú pé wọ́n ti dá ọ̀rọ̀ tẹ́ náà yanjú sánmà yìí ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n yanjú sánmà lọ́rọ̀ yín sánmà náà ti yanjú ẹ̀ wá wọ́n sì ní wọ́n ti tètò ọ̀rọ̀ yín tẹ́ ní wọ́n yanjú yìí wọ́n ti tètò rẹ̀ kalẹ̀ síwájú kí sánmà àti ilẹ̀ gan tó dé tó correct ẹ̀rọ pé tí Sheikh Imran sọnù ẹ̀rọ ajá gbèsè gbèrà wọn àwọn àbẹ̀ ní táwọn fi gbèsè gbèrà wọn táwọn kọ́ béèrè ni pé àwọn àbẹ̀ lọ́wọ́ àfa àti ń sọ bẹ́ẹ̀ àfa àtọ́lẹ̀ nìkan ṣe báyìí tó náà jòkó lórí kúchíǹtì àti ń ṣe báyìí nítorí wọn mọ̀ fi gbú ẹnìkan àwọn náà sì ń ṣe kó àwọn náà fẹ́ ṣe bá àmọ́ ó simple àfa very simple bí ní táwọn bí ọtọ́ ọkọ̀ jáde wá sọ àtàwọn tó tún rí báwọn náà tó bá tún fẹ́ jáde àbáwọn tí wọ́n ti jáde tẹ́lẹ̀ ayna Allah àkọ́ ni pé man al-mudabbir tàlẹ́ni tí ń ṣètò ẹni tẹ́ ló ṣètò gan àtẹni táwọn náà rí fàṣíù tàlẹ́ni náà wọn rò pé ẹ mà pọ̀ lọ́hùn ẹni náà sọ pé Allah ni kò sẹ́ni kankan tó takọ̀ ní gbogbo mùsùlùmí ọ̀rọ̀ Ọlọ́run ní ló ṣètò gbogbo ayé lọ́dọ̀ tí mo ti bá yín dáhùn kalẹ̀ tó mọ̀ pé tí ń bẹ lọ́kàn tẹ́ dáhùn náà ẹ̀ dáhùn ẹ̀ lọ́pṣọ̀n dúkẹ́ dáhùn pọ́lọ́ náà ní ṣètò ayé lọ ẹ̀ sì lọ́pṣọ̀n dúkẹ́ sọ pọ́lọ́hùn náà ni wọ́n rí fàṣí pé ń ṣètò àwọn lọ àti táwọn àbí ni pé Ọlọ́run tó wá ṣètò òun ní síwájú kó tó dá sánmà aynahu al-an gbọ́dọ̀ Ọlọ́run wà nísìn nínú gbàgbọ́ yín nínú gbàgbọ́ tó jẹ́ kí mùsùlùmí ó ní ayna Allah gbọ́dọ̀ Ọlọ́run wà béèrè ni o mo mọ̀ pé ẹ̀ tó wá lọ́pṣọ̀n tó bá yín dáhùn rẹ̀ torí àwọn tó ń gbọ́ mi ẹ̀ sọ pé sánmà ni torí pé sánmà lọ́lọ́run wà ẹ̀ lọ́pṣọ̀n tàbí pé sánmà ni gbogbo yín ẹ̀yin yẹn ẹ bá mi dáhùn pé sánmà lọ́lọ́run wà fún wọn kalẹ̀ ìyẹn wá ní sánmà nígbà tẹ́yìn náà ti gbà pẹ́ni tí ń yanjú ọ̀rọ̀ òun làlá òun lọ́lọ́run aláwù yìí mo ní wá níbo lọ́wà sánmà bó ṣe wí inú àwọn àyà tó ń ṣe sínú Al-Qur'ani Ànábì náà sì wí sánmà lọ́wà gbogbo mùsùlùmí gbọ́dọ̀ gbà pé sánmà lọ́wà
ọba tó wà sánmà wọ́n wá sọ pé ẹni tí ọ̀rọ̀ tèmi yìí o sánmà ni wọ́n ti yanjú ẹ̀ wá jáde wá ń sọ torí kò yé mi ṣé torí ẹ̀tanú abẹ́sẹ̀ àbẹ́sọ pé nìyí ọmọ tí ń wí abẹ́sọ pé kùrọ̀ ni abẹ́sọ pé ní fàárí oníkíní kan ọmọbìnrin ọyọ pásọ tí wọ́n wọ̀ ní máa ń bí inú wọn máa wọ aṣọ wọn níkẹyìn náà mọ̀ wọ̀ṣọ ẹlẹ́mọ̀tẹ́ fowó sí ẹ̀mọ́ kó mi jọ àwọn sì ń wọṣọ wọ́n ti ní tán fẹ́ nínú obìn alhamdulillah kí n problem yín ẹ̀yin lówó tó fi ń wọṣọ ni ẹ̀yin lówó tó fi kọ́lé ni ẹ̀yin lówó mọ́tò ni ẹ̀yin wọn ṣé nígbà tọ́lọ́mọ ti wá fún yàn lówó sọ́kọ́ lọ́dà síbi òkúta níbi yóò fi ṣe ọlọ́run fẹ́ Ànábì ní inna Allaha yuhibbu an yara athara ni'amihi ala abdihi ọlọ́run fẹ́ràn kó máa rí ìdẹ̀ra rẹ̀ tóun ṣe fẹ́ kó máa rí lára rẹ̀ wọ́n bá kẹ́ ọ jẹ́ kọ́ lọ́run máa rí fi gbé ìsìlámù ga nítorí tó lé gbélé very simple ẹ̀yin náà gbà pé Ọlọ́run ló yanjú gbogbo ọ̀rọ̀ àlámọ̀rí gbogbo ayé síwájú kó tó dá sánmà àti gbọ́ níbo wà lọ́lọ́run wà nísìn sánmà náà ló wà kò sí kankan gbogbo ẹni tó lọ pé kẹsì sánmà ètò bá tó bẹ̀ kọ́ ayá rẹ̀ wá sọ pé kẹsì sánmà náà lẹ́lọ́wà so wọ́n sì ní sèmi tá yanjú ọ̀rọ̀ mi láti sánmà kí ni tó ok tó bá jẹ́ pé níta mí ni pé níta yẹ kí wọ́n sọ ni pé èmi tá ti yanjú ọ̀rọ̀ mi síwájú kí wọ́n tó dá sánmà wọ́n bá wí bá bẹ́ẹ̀ sí wọ́n correct bí wọ́n ti wá wí pé sánmà ni wọ́n ti yanjú ọ̀rọ̀ mi nígbà tí wọ́n lò ní fíìlù mùdọ́ríwù èyí tí wọ́n wí gan ló bá Al-Qur'ani mu nígbà tó pé present something ni àbí present continuous tense ni fíìlù mùdọ́ríwù tí wọ́n lò èmi tó yẹ pé sánmà ni wọ́n ti yanjú ọ̀rọ̀ mi ọba mu pẹ̀lú Al-Qur'ani ọba mu pẹ̀lú àdíìsì tó fẹsẹ̀ nílẹ̀ jẹun fún láyà kan nù àyà yẹn nítorí àwọn tí wọ́n ṣe ń kéwù yìí tún kóòtù rẹ̀ fún yín níta yìí náà ti lè rí fún ara yín torí mi máa ti máa ń sa àwọn èèyàn ní máa dẹ́dẹ́ àwọn èèyàn kò sẹ́ni kankan tí ó máa dẹ́dẹ́ àṣìṣe àwọn èèyàn tó nù ní kó sínú àṣìṣe agbésẹ̀ àkàn bíi fàkútì fòdúkẹ́ fàdákò àwọn yí báyìí kìnnì kan jáde nonsense ẹ lọ wo Quran 32 verse 5 àti verse 4 ló ti bẹ̀rẹ̀ pẹ̀sùn ẹ lọ wo Quran 32 verse 5 Suratu Sajida aya 5 kí Ọlọ́run wí Ọlọ́run yudabbirul amra minas sama Allahu akbar Ọlọ́run yudabbirul amra òun Ọlọ́run yudabbir òun ṣètò al-amr gbogbo alámàrí alámàrí mùsùlùmí alámàrí kèfèrí alámàrí àfà alámàrí ọmọ kéwú alámàrí ọkùnrin alámàrí obìnrin alámàrí òjò oòrùn atẹ́gùn alámàrí àwọn tí ó kù alámàrí àwọn tí ó yè Ọlọ́run yudabbiru al-amra fílùmù dọ́dọ̀ Ọlọ́run ló òun yanjú al-amra alámàrí gbogbo nǹkan nínú sàmì láti sọmọ òun ṣe fílùmù dọ́rẹ̀ òun ṣe wọ́n sì ní wọ́n ń yanjú ọ̀rọ̀ mi wọ́n ń yàn láti sánmà yudabbiru al-amra mo ń yanjú ọ̀rọ̀ Imran Eleha ó fara pálí dákọ̀ ní láti sánmà mo ń yanjú ọ̀rọ̀ Kamil Abdulkarim láti sánmà mo ń yanjú ọ̀rọ̀ Sheikh Fadilatu Sheikh Abubakar Rọ́jí Eléwòrò láti sánmà mo ń yanjú ní tó wà mẹ́ ilé ìkẹ́kẹ́ lọ bá yà Al-Qur'ani mu náà ẹ̀mọ̀ yà mí sí Qur'ani kẹ́ lọ́wọ́ Quran 32 verse 5 ẹni tó lè mí Ọlọ́run tí wọ́n sọ pé òun dá sánmà alákọ̀ọ́sà àwọn àti ọ̀làdà àwọn obìnrin Ọlọ́run tó ń dá láti sánmà òun dá sánmà ó ti kọ́kọ́ gbé ayé àdídá sánmà ṣáájú bẹ́ẹ̀ sì gbá Ànábì ṣe wí náà ni lẹ́yìn ìgbà wọn wá ní yudabbirul amra àti sánmà òun ti ń yanjú òun ti ń ṣètò gbogbo nǹkan. Hadisi kan tó ní hadisi ẹjẹ́ hadisi náà gbáǹdì hadisi tòun tẹ́ mú àwọn ọyẹ wá yanjú eléyìí náà hadisi eléyìí muttafaqun ala sihhatihi ìbẹnu Sahih Bukhari ìbẹnu Sahih Muslim tá Ànábì sallallahu alaihi wasallam sọ fún gbogbo àwọn sàábì rẹ̀ tí wọ́n sàábì wá gbé wá sọ́dọ̀ wa pa Ànábì ní dojoojúmọ́ yanzilu rabbuna ila sana'i dunya Ọlọ́run ọba àlekẹ́lá yóò sọ̀kalẹ̀ sí sánmà ayé yóò kú lálẹ́ aláti lọ́hùn sánmà alákọ̀ọ́kọ́ yóò ta àdá rẹ̀ ẹlẹ́kejì ẹlẹ́kẹta yóò wá sánmà lẹ́lẹ̀ sánmà àkọ́kọ́ yìí Olúwa wa ni man yadihu tálẹ́ni tó fẹ́ nǹkan fa astajiba lahu tálẹ́ni tí ń béèrè tí ń sà tó kankan dùn lẹ́mìí tó fẹ́ kí mi Ọlọ́run sí fa astajiba lahu kí n ṣe nísìn wa man yas'al tálẹ́ni tó ní nǹkan tó fẹ́ béèrè lọ́dọ̀ èmi Ọlọ́run fa u'tiyahu kí mi Ọlọ́run fún kí n tọrẹ ń ta rẹ̀ fún nísìn wa man yastaghfir tálẹ́ni tí ń tọ́sẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ wọ́n wá kí mi Ọlọ́run foríjì fa aghfira lahu kí n ṣàforíjì fún nísìn àdìsí ìbẹnu Sahih Bukhari ìbẹnu Sahih Muslim muttafaqun ala sihhatihi pẹ̀lú ọba àlekẹ́lá máa ń wá láti sánmà wá sánmà yìí yóò wá yanjú àlámọ̀rí gbogbo àwọn tí ọba súnjọ́ náà àwọn tán ní nǹkan tí wọ́n fẹ́ béèrè ẹjẹ́ tó fún yín láyà kan sínú Al-Qur'ani pé n tí ṣe mìíràn lù very correct ẹ lọ wo Quran 13 ẹ tún bẹ́lẹ̀ ní wọ́n fẹ́ sàlàyé mẹ́ verse 2 Suratu Ra'd Quran 13 verse 2 Ọlọ́run sọ in sọ bọ̀ ní Allahu rafa'a as-samawati bighairi amadin tarawnaha wa sa'ala al-arshi wa sakhkhara ash-shamsa wal-qamara kullun yajri li ajalin musamma
Olúwa ní kullun gbogbo tó ń kullun àti oòrùn àtòṣùpá àti gbogbo nǹkan yajri ní lọ li ajalin musamma tàsìkò tó Ọlọ́run dá fún. Ẹ máa wo Ọlọ́run wá ní yudabbirul amra, yudabbiru náà Ọlọ́run tó lọ bí Ọlọ́run ní yudabbirul amra, òun ló ń ṣètò gbogbo àlámọ̀rí fíìmù dọ́rí Ọlọ́run tó lọ kọ́dà kọ́ dákẹ́ ó ní wa yufassilul ayat, òun Ọlọ́run balẹ̀ kí ọlá òun tó ń ṣàlàyé gbogbo àwọn àmì oríṣiríṣi òun ṣàlàyé ní tó lẹ́mẹ̀ kí ni yóò difficult láti gbọ́ yé náà. Laylatul Qadri Suratul Dukhan verse 44 Laylatul Qadri nítorí pé Laylatul Qadri náà nù Laylatul Qadri bí máa ná Laylatul Taqdir, alẹ́ kan tọ́lọ́run máa tún bọ́jẹ́ẹ̀tì yóò tún ṣe yóò tún tò ọ wá sọ nínú verse 4 Suratul Dukhan Ọlọ́run ní fiha lálẹ́ òru Laylatul Qadri ni yufraqu kullu amrin hakim, lòun ó tún ṣe lòun ó tún tò lòun ó tún yanjú kullu amrin hakim, gbogbo ọ̀rọ̀ tó wọn náà tún fẹ́ tún tò. Ẹ̀yin àfáà tẹ̀ ń jáde ẹ̀rá àwọn àyà yìí bí wọ́n ṣe bá ṣe ń tu yìí ẹ jáde kẹ́ ní ìsibẹ̀ ní wàá ní sọ̀rọ̀ mọ́ ní kàn kó fídíò àwọn àfáà lùsùn náà tẹ gbà wá fún bí wọ́n ṣe tu ní jésù fún yín àwọn ìdíkọ́ àwọn àfáà tẹ gbà fún wa àwọn àfáà tẹ gbà fún bí Ibn Baz bí Ibn Salih Ibn Uthaymeen bí Sheikh Salih Al-Fawzani wa ghayruhum ní gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ ní wọ́n kọ́ àwọn fídíò wọn wá ní. Èyí ṣe tọ́jú pé tí ń jẹ́ súnà ní Nàìjíríà bù sí ni ẹ má jọyìn wọn gbogbo ẹ̀yin mùsùlùmí gidi ẹ̀sìn Islam yín bọ́lọ́hun ti fẹ́ ẹ má ṣe bídíà ẹ má ṣe kúfùrù tọ́mọ́lá nàbí ẹgbọ́pọ́lá nàbí sí nǹkan báyìí tẹ́rí pọ́ authentic ni ẹ tẹ̀lé tamassaku bihi. So tẹ́lá ẹgbọ́pọ́lá nàbí ní nǹkan báyìí ẹ gbọ́dọ̀ sí tanahaw anhu ẹ jìnà sí nítorí àwọn retí lọ́dọ̀ mi àti yìnyín ọlọ́run nàbí ní kásì báyìí ṣe bó bá ṣe lágbára tó bó bá ṣe lágbára tó òun ṣe ọlọ́run nàbí ní ẹ gbọ́dọ̀ sí nǹkan báyìí ẹ jìnà sí ẹ má wò táwọn afáwọn yìí Ọlọ́run tí ó yín tó ti wú akthara man fil ardi tó bá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwọn tó bá tẹ̀lé wọn ibi lò wọ́n sọnù ni àpò wọn ni wọ́n ń jà fún wọ́n sì máa dà ìfàtà wọn láti máa sọ pé àwọn làwọn nímọ̀ jù kílẹ̀ mọ́ nù wọn àbòsí à ń kò kí n ṣe ìwọ̀n láti fún yín gan ní ìwà ìta láti wá dìfẹ́ǹdì wọn ọ̀tọ̀ òdodo tó bá dọ̀la tó bá ṣàṣìṣe jáde onídìkẹ́ pèmí ti fi jáde pé àṣìṣe lẹ́ṣẹ̀ mi ń ṣe blind follower abadan mo ń sọ ń ta gbangba yìí wọ́n máa ṣe nǹkan tí ò bá tọ́ tí ò ráìtì inú ẹ̀sìn á jáde àṣàlàyé fún wọn gbogbo nǹkan tẹ̀ mú wọn sí ìlara rẹ̀ fi mú wọn sí mistake mẹ́ nítorí ṣe tó bá súnà mu ni wọ́n ṣe wọ́n lakum kayfa tahkumun am lakum kitabun fihi tadrusun ṣé kìí ṣẹ́sìn yìí náà lájọ́ ń sin ni. Alhamdulillah ẹ̀ mọ́jú wa lọ so wọ́n máa tún ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀dá tó Olúwa ní yamhu Allahu ma yasha ويثبت أو ويثبت بقراءة أخرى يمحو الله ما يشاء tóun ti kọ́ nígbà tóun ti dá sánmọ̀ tóun ti dá lẹ́hùn àti gbọ́ bàbá wọn ti dá sánmọ̀ ti dá lẹ́ Ọlọ́run ní àti gbọ́ ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ Ọlọ́run nígbà tóun ti wá dá tán tí sánmọ̀ ti gbogbo ayé ti wá ń lọ yamhu Allahu ma yasha tó bá wù wọn Ọlọ́run tóun ti kọ́ òun àpárẹ́ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ nínú àwọn Kùránì náà ma nansakh min ayatin aw nunsiha na'ti bi khayrin minha wọ́n sọ yamhu Allahu في أمور قدره قبل خلق السماوات والأرض ويثبت أو يثبت ما يشاء so inú nǹkan tí ò ní hayiz tí ò sí nínú tírà tó wọn náà bá kọ يثبت wọn á fi dọ́bà wọn orin lẹ̀ síbẹ̀ báyà Kùránì ni lẹ́yìn ọba tó wáyé ẹ̀tún lọ Suratu Talaq verse 12 ẹ lọ bẹ̀ ìdàtọ́ lọ́run sọ pé khalaqa sab'a samawatin ومن الأرض مثلهن Ọlọ́run dá sánmọ̀ yìí méje ni ومن الأرض مثلهن ilẹ̀ yìí náà méje ni Olúwa ní يتنزل الأمر بينهن wọ́n á máa يتنزل الأمر wọ́n á máa sàwọn àtúnṣe kan láàrin méjèèjì láàrin sílẹ̀ àlámùrù àwọn àṣẹ wọn Ọlọ́run yóò mọ̀ lọ yóò mọ̀ bọ̀ eléyìí ọ̀yá ẹ̀mí gúngùn la fún ẹ̀sọ́ di kúkúrú ẹ̀mí gúngùn la fún ẹ̀sọ́ di gúngùn eléyìí bú lápẹ́ ẹ̀sọ́ lórí eléyìí lápẹ́ ẹ̀sọ́ lórí bú ẹ̀fà tẹ́kùn yẹ báyìí síbí ẹ̀fà tẹ́kùn yẹ. àwọn màláíkà Ọlọ́run gbogbo àwọn nǹkan fún ẹ̀ máa lọ yẹjú ẹ̀ kẹ́hìn tó wà ń bẹ̀ níta àwọn nǹkan wọ̀nyí wọ́n sì máa ń wò nínú súnà wọn o pé níta ń pè ní kádàrà mẹ́rin ló pín sí kádàrà táwọn mẹ́rin ló pín sí ẹyọ kan lẹ lọ mú bẹ́ẹ̀ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù táwọn náà lẹ́rìí àbẹ́ẹ̀ rí inú tí a súnà yìí bẹ́ẹ̀ kakéwú débẹ̀ ká súnà débẹ̀ wallahi tí ń wí lam aqul kulla hadha li an taqissa min qadri ahad aw min wajahati ahad aw min izzi ahad aw min kalamati ahad so ebole yìí bẹ́ẹ̀ àfi jẹ́ nìkan kó àbí kíníkan ṣùgbọ́n ẹ máa sọ òdodo walau min aduwwin
kódà kó járọ kó dọ́dọ̀ ta yín ló ti jáde ẹ wà lórí òdodo Olúwa ní ẹ̀yin tẹ́ alladhina amanu kunu ma'a sadiqin pẹ̀lú àwọn olódodo ènìyàn ní ẹwà wọ́n wà pẹ̀lú onírọ́ bẹ́ẹ̀ àfáà lùsùnà bá ń ṣe báyìí tẹ́ǹtẹ́sẹ̀ bọ̀sẹ̀ pẹ̀lú àbòsí jàǹbá tẹ̀m̀bẹ̀lẹ̀kún àìfẹ́ kí ó dáfẹ́ nìkan bẹ́ẹ̀ bá ṣe rí ibìkan tí ẹni ìbáṣẹ̀ ti saburú tẹ́ mọ̀ pé yóò iyì rẹ̀ yóò yílẹ̀ gẹ́gẹ́ bí alùsùnà gidi gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo yẹn kẹ́ ṣùgbà rẹ̀ nípa ọmọ ya wa aburú ò ní ṣe nítorí kó jẹ́ súnà bí ẹ bá ń ṣe wọlé yìí ni ẹ ní sọ fáwọn yẹn tí wọ́n fi wá jọ yẹn ní ṣe wàhálà tó nǹkan masalul mu'mini ẹ wo bá anábì ti sàpèjú bó ṣe yẹ kí mùmìnì ó rí àti mùmìnà anábì ní masalul mu'min bó ṣe yẹ kí mùmìnì ó rí ẹ̀yin tẹ́ nígbàgbọ́ tẹ́ ń gbọ́ mi táwọn afa yíyapa sí tí wọ́n ń wí tí wọ́n ń wù àṣẹ àtọ̀ sí tí wọ́n ké Olúwa ní masalul mu'min àpèjúwe mùmìnì kalibuniyan bó ṣe kí mùmìnì ó rí kalibuniyan gẹ́gẹ́ bí ilé tá a mọ̀ ni tó jẹ́ pé yashuddu ba'duhu ba'dan apá kan rẹ̀ yóò máa fapá kejì yóò máa fún lágbára irin kò lè dádúró sìmẹ́ǹtì kò lè dádúró yèèpẹ̀ kò lè dádúró omi kò lè dádúró páànù ò lè dádúró ppop ní bísílì ní gbogbo àwọn kan wọ̀nyí ò lè dádúró ẹwà àpèjúwe tí Ànábì sọ fún wa ó ṣe kí mùmìnì ó rí nìyí ká má ti wá sọ pé àlùsùnnà kẹ́nìkan jẹ́ irin kẹ́nìkan jẹ́ igi kẹ́nìkan jẹ́ símẹ́ǹtì kẹ́nìkan jẹ́ yèèpẹ̀ kẹ́nìkan jómi káwọn kan jẹ́ bíríkìlà yashuddu ba'duna ba'dan apá kan fún apá kejì lágbára ẹ wo àpèjúwe tí Ànábì ní bó ṣe yẹ kẹ́ rí ní àṣẹ látọ̀dọ̀ sí Ọlọ́run tó yẹ pé ìṣàkámí ní òràndùn tí apá kan bá ti fẹ́ yí ẹ̀lẹ́ tẹ́lẹ̀ gunlé kan bá fẹ́ wó gbogbo lé yòókù náà ni ààyè ti bá ẹfẹ́ ní sẹ́kùnrin náà ò sínú àwọn àfáà lùsùn náà Nàìjíríà tí wọ́n sínú àwọn àfáà tí wọ́n kó ọlá kó yìí bá sàlámù ìrí wọn gan lásán ṣé wọn yàtọ̀ fún ìtọ́jà bí mùsùn ti ń bú mi olójú mùsùn àbúrò bára ó sojú bí ojú nànámùrè tí ń bú mi mọ́sàn náà wà ní ìlẹ́sẹ̀ bí i tí ń ṣe ìtòlú ọlọ́kọ́kọ́ bú mi ebú tó bú ní ń bú padà kọ́sífù tó ṣe fún mi òkò sínà tó jùmọ́ àwọn òbí mi pọ́n máa lè ní mi ó rojọ́ níwájú Ọlọ́run jù ní forí rẹ̀ jẹ́ tó fi kú láyà fi tó bá jáde títa gbangba tó wá tọrọ àpòjú lè mi sunkún kẹ́ni ní tó jù báwọn lọ mo lè wú fún ọ ṣùgbọ́n èyí fẹsẹ̀ kún ẹsẹ̀ wọ́n ti dẹ́lẹ́sẹ̀ ọ wá lè sọ mí dàbí mo ṣe dà torí súnà tó lòun lèmi ó lò pẹ̀lú rẹ̀ ẹ̀kọ́ kan tẹ́ bá rí tàbá ń bu yín bí tí mi máa ti ń gbóná ara sí bí ọ̀rọ̀ ẹ̀sìn ni àbọ̀rọ̀ tó lè sọ yẹn di kèfèrí ẹni tí ń change bí àtẹ́gbẹ́ àṣẹ ń tà mọ́ náà kọ́ yìí yìí sì tàkà láfà rẹ̀ yìí sì tà sọ́nà rẹ̀ yìí ní mọ bí kíní wọ́n ti gbé bí ara mi ó kàn ṣe change torí ọ̀rọ̀ Ọlọ́run sọ wọn tó yẹ pé ẹni ẹ̀tọ́ tèmi mi ṣe máa wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni so ti ń sìn so mẹ́ta ní kádàrá ọ̀nà gbà pé kọ kádàrá yẹn omi ènìyàn ọ̀nà mẹ́ta ni ẹgbẹ́ ńgbà tí ń káyà kalẹ̀ kan kúrú wa ní yamhullahu ma yasha'u wa yuthbitu nítorí wọ́n parí ẹ̀ ni pé wa indahu ummul kitab ṣùgbọ́n gbogbo àwọn kádàrá yìí wọ́n ní ibìkan ìkan bẹ tó jẹ́ pìlẹ̀ gbogbo àwọn kádàrá yìí ìtọ́lọ̀ kọ́kọ́ kọ̀ níjọ́ tí ó ti dá sánmọ̀ tí ó ti dá lẹ́tà Ànábì wí eléyìí wọn ò lè yí padà èyí wọn náà ń pè ní at-taqdiru al-mahfuzi lọ́dọ̀ àwọn àfa gbogbo àwọn àfa yìí ni wọ́n mọ àbídí ọba ti kéwú débẹ̀ nù ó náà ti ké lónìí mẹ́rin pé ọ̀rọ̀ kádàrá yìí tí a máa fẹ́ wọnú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ńláńlá ni wọ́n ṣubú látara rẹ̀ kádàrá ìlú mi fẹ́ jáde kú nú ẹ̀sìn gan ó sọ̀rọ̀ mi di kèfèrí lọ́rọ̀ kádàrá yẹn wọ́n rọ̀ púpọ̀ Olúwa ní Allahu khaliqu kulli shay'in wa huwa ala kulli shay'in wakil wa khalaqna kulla shay'in wa qaddarnahu taqdira gbogbo nǹkan láti pè bùbù fún àti plan ẹ̀ kàkọ́lẹ̀ rẹ̀ so ìgbà tọ́lọ́run ti dá sánmà tọ́lọ́run dá kọ́làmù tọ́lọ́run ní kọ gbogbo tí ó máa kánà wà máa yẹkúnù wà máa lámù yẹkún ìta kánà kayfa yakun tọ́lọ́run pa kálàmù láṣẹ pé kọ gbogbo nǹkan tí ó máa bẹ àtèyí tí ń bẹ àtèyí tí ò ní bẹ tọ́ ẹgbẹ́ tó bá bẹ bí ó ṣe rí ní kọ gbogbo ẹ̀ kalẹ̀ tí kọ́làmù wa kọ kò tí ì sí Ọlọ́run nìkan ní bẹ kò sí málà kò sí ní jàmàláíkà kò sí ní jàlìjànú òun nìkan ní bẹ bizatihi subhana òun nìkan ní bẹ lẹ́yìn ìgbà tó dá kọ́làmù tán náà tẹ̀kìdírù eléyìí òní òun ni wọ́n pè ní at-taqdiru al-mahfuzi lọ́dọ̀ àwọn afáàmì wọ́n pè ní at-taqdiru al-lawhi tó lọ ní fi lawhin mahfuz tó lọ ní wa kulla shay'in ahsaynahu fi imamin mubin tẹ̀kìdírù lawhin tó tọ́lọ́run ti dá kankan ọlọ́run rí fáàsì ní gbogbo nǹkan fi imamin ahsaynahu àwọn ọlọ́run ká gbogbo nǹkan gbogbo ẹ̀mí tọ́lọ́run dátà yóò fi parẹ́ lọ́lọ́run ti ká ọlọ́run ti kọ́lẹ̀ iye báyìí kò ní dá mi mọ́ ó ti kọ́lẹ̀ iye atẹ́gùn tí ó fẹ́ iye oòrùn tí ó ràn iye ọjọ́ táyé yóò lò tí ó fi parẹ́ Ọlọ́run nìkan ló mọ̀ kò sì sọ fẹ́ni kankan bọ́lá kò sọ fún malak kò sọ fún nabiyyan min al-anbiya wala muqarrabun li qurbati
pé ẹnìkan súnmọ́ Ọlọ́run kọ́ lọ́wọ́ àti kóhun tó wá sọ gbàtà yọ parẹ́ fún kódà hátà ó ń sí Ọlọ́run ànábì wọn gbàtà yọ parẹ́ wọn lọ bá náà àwọn ìgbà wo láyé gan parẹ́ yẹsẹ̀ lónìí kọ́lọ́run wọn bọ̀ wá bẹ́ẹ̀ léèrè láti sáàtì nípa àlìkíyàmọ̀ tó ń yọ òǹgàlà yọ parẹ́ àyànà mùrìsá ìgbà wo gẹ́ni mùrìsá yọ parẹ́ gbẹ̀wọ̀n kí ni wọ́n lọ tẹkidiru aláfíàwì láwùhí ó lẹ́rìí ó là ń sọ yìí ó wà ní fi lawhin mahfuz àti gbogbo àwọn àyà àti tàkà yìí èyí ò ní tọ́lá nàbí sọ bí àdìsí tẹ̀ka àdìsí òdodo náà ni so lẹ́yìn eléyìí ni ó ní tẹkidiru kan tí wọ́n pè ní atẹkidiru asanawi qabla haza ó ní tẹkidiru kan tí wọ́n pè ní atẹkidiru al-umuri lọ́dọ̀ àwọn afáàlù sunna tẹkidiru al-umuri òun gba ó ní tẹkidiru al-umuri òun ní ìgbà tí Ọlọ́run sọ yún ànábì náà sọ yún náà fún àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ tànábì ní inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi 40 yawman nutfatan gbogbo ẹnì kọ̀ọ̀kan nínú yín ni wọ́n kó ẹ̀dá rẹ̀ jọ sínú ìyá rẹ̀ 40 yawman fún 40 days nutfatan yóò wà ní sperm Ọlọ́run ti mú ìtọ́fẹ́ lò dédé ìtọ́fẹ́ lò níbi yàrá ìyá àtijọ́ tí ó mu ohun èyí tó rọ Ọlọ́run bí ìtàn sùn láàárọ̀ bí ìtàn sùn lálẹ́ bí ìtàn sùn lọ́sàn-án Ọlọ́run àti èyí tí mo fẹ́ lò ní ó ti mú tán tí mú tara ìyá àti bàbá yóò wá fi síbi rahim ibi rahim àpòdùkẹ́ yóò fi síbi tí oyún ti máa wá Ọlọ́run fi síbẹ̀ spam lásán náà ni yóò wà ní spam form rẹ̀ ṣùgbọ́n tí ìyá àti bàbá ti papọ̀ Ọlọ́run ti kó méjèèjì sínú ẹ̀ 40 yawman fún 40 days after 40 days Ànábì ní thumma yakunu alaqatan spam ni wọ́n change yóò di ẹ̀jẹ̀ ní tẹ́lẹ̀ sọ yìí lóyìnbó kan fi gba Islam nílùú òyìnbó táwa yìí táwọn scientific tí wọ́n ṣe research tí wọ́n rí pé bó ṣe rí nì ó sì gba Islam látara rẹ̀ pé ẹni tó sọ eléyìí definitely ẹnìkan tí ń ṣe gbogbo nǹkan wọ̀nyí lọ sọ fún kò lè dáàmú wallahi òyìnbó ló sì gba Islam. Alaikum salam ajimọ̀ awal so Ànábì ní tó bá ti wá di 40 days alákọ̀ọ́kọ́ yóò wà nutfa yóò sì spam rẹ̀ náà ni wà so mi lọ́gbọ́lọ́gbọ́ náà ni tó bá ti wá túmọ̀ yakunu alaqatan mithla dhalika yóò tún wá di ẹ̀jẹ̀ yóò di ẹ̀jẹ̀ tí máa ń rí o tí ó di ní wọ́n change yóò dẹ̀jẹ̀ yóò wá di alaqatan mithla dhalika yóò tún lo 40 days tó wá lo 40 days yìí ni Ànábì ní thumma yakunu mudghatan mithla dhalik yóò tún wá di dédé ẹran ẹ̀jẹ̀ ni ó wá di dédé yóò wá change yóò wá dẹran yóò di mudgha dédé ẹran tí yẹn lè sọ sẹ́nu yóò ti kú lẹ́jẹ̀ yóò ti wá lẹ́ran nú Ọlọ́run ti yọ ẹ ti máa rí yóò ti yọ irí yóò dàbí orí ọ̀pọ̀lọ́ báyìí yóò ti lọ́wọ́ àti lórí bíbí orí ọmọ ńlé àbí bí orí kọ́kọ́ yóò ti yọwọ́ yóò ti yẹsẹ̀ yóò ti yọjú ẹ̀rí báyìí Allahu akbar ìtẹ́ bá wà já ní Allah ẹ dákun kó tó wà lórí ètò ìkọ̀ Allahu akbar tó bí lọ́ba ìdí mo fẹ́ sàlàyé tí mo sàlàyé ni pé kádàrá ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀hún alákọ̀ọ́kọ́ nìkan làwọn afáwọn wọn láwọn yòókù yìí o ẹni tí ọba mọ nìkan nínú yìí ní alábòsí àmọ́ ọ̀tọ̀ ọba mọ̀ tó jáde fún Sheikh Imran alábòsí ni inú òkùnkùn lójú wà lálẹ́ àmọ́ bọ́lá wọn ṣe sọ bá nàbí ṣe wí inú òkùnkùn alábòsí ọwà yóò mọ tẹsẹ̀ bọ̀tẹ̀ ni yóò mọ já sí kóòtù já sí gègéle bá dàlẹ́ àmọ́ náà alábìnrin yóò wá dédé ẹran àjẹ gbẹ́sìn dédé ẹran àjẹ gbẹ́mì mithla dhalika òun ò lo 40 days báwọn ẹ̀ àwọn òkú àti ọlọ́run ní tí wọ́n lọ ní Ànábì wa ní thumma yursalu ilayhi malak ọlọ́run wa ẹsẹ̀ wa rán màláìkà sí màláìkà tí ó fẹ́mi àwọn màláìkà fẹ́mi fa yunfakhu fihi ruh wọn á fẹ́mi sí la tí wọ́n ti fẹ́mi sí la wọn ibi tí ìyá wọn ti fíìlì pé nǹkan ti wọnú ara wọn tó di pé yóò mọ̀ ní pé nǹkan kan yí padà nú ara rẹ̀ yunfakhu fihi ruh wọn fẹ́mi sí la lẹ́yìn tẹ́mi bá ti wá wà nú ara rẹ̀ wọn tán wa yu'maru bí ayé kìtúbà làwù wọn à ní kọ́kọ́ fún jẹ nínú ni tó wà ní oyún ni kí wọ́n pa màláìka wọn láti kọ́kọ́ nǹkan mẹ́rin fún sọ́lọ́wọ́n ọ̀kọ́ tẹ́lẹ̀ ni níbi alákọ̀ọ́kọ́ tọkọ èyí wọn náà tún padà ṣàlàyé tí ọba tún yé yín aláìlẹ́kọ̀ọ́ tó bá tún jáde bá tún wù yìí á tún ajáde ṣàlàyé fún bẹ́ẹ̀ ti pera yín bí mọ̀ kẹ́rí àwọn èèyàn mọ̀yìn ni bẹ́ẹ̀ ti pera yín bí dóun bí ẹ̀sìn wọ́n ti mọ̀ pé ẹ̀ lẹ́sìn wọ́n mọ̀ pé ẹ̀ níwà wọ́n mọ̀ pé alábòsí bí àbòsí parí sí ọ̀dọ̀ yín alùsùn náà yìí ibi irọ́ ìtọ́ parí sí láyé ọ̀dọ̀ yín alùsùn náà yìí tẹ́ńbẹ́lẹ́kún ìránù ànàníyà àwọn nìkan aládàá aládàá wàhálà tó ń ṣe fún ara wọn táwọn afárá wọn lé wọn wà ní kí wọn Ọlọ́run á pa màláìka ńlá ṣe kó nǹkan mẹ́rin fún ọmọ náà àwọn bàbá wa ń jọ wọn gbọ́ yé débi pé tóyún bá ti di bí oṣù bíi mẹ́rin so àbí bíi márùn mẹ́fà ìgbà wọn bẹ̀rẹ̀ sí ní máa hàn tú ìgbàgbọ́ wọn nìyẹn wọn máa hàn wọn oríṣiríṣi okọ̀ Ọlọ́run ní ti ìjì rẹ̀ bẹ̀ fọlọ́run ìdákọ̀kọ̀ dáadáa lórí àwọn ọmọ yìí so ní tí wọ́n ní kọ́kọ́ fún amali yìí irúṣẹ́ wo ni wọ́n máa ṣe iṣẹ́ rẹ̀ ni àbí iṣẹ́ bú ẹlẹ́ẹ̀kejì rízìkì yìí bó ní ó ṣe lówó tó kò ní táwọn náà
Ọlọ́run bá ń ṣe bẹ́ẹ̀ fún gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi lásìkò yìí. Ní tí ọba ti máa rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run jọ máa rí. Ẹni tí jẹmu rẹ̀ bá lera tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run ni yóò lera mọ́. Rísíkì yìí wọ́n nìkan ka rísíkì fún. Àbí ọmọ náà kan tó máa rí kan wọ́n kọ fún. Ó di mélòó? Ó di méjì. Wá àjálì yìí bóò ni ó lò ọjọ́ òkú rẹ̀. Ọdún 10 ni ó lò tó fi padà sí. Ọdún 20 ni ó lò tó fi padà. 30 ọmọ ọgbọ̀n ọdún ni ó dì. Ọmọ 40 ọdún ni ó dì. Ọmọ 60 ọdún ni ó dì. Ọmọ 100 ọdún ni ó dì. Ọmọ 80 ni 100 years bí táwọn alájà wà tí ó tún lé 80 90 120 130 jọ́hun ni wọ́n kọ̀ dédé tí ó lò fún ẹ̀mí gbogbo. Ètò wa parí ẹ̀ òun ni pé ashakiyun am sa'id so lórí ibú ní ọ̀jẹ̀ ni àbọ̀ lórí ire ní ó parí ẹ̀ sí. Eléyìí ni wọ́n ń pè ní taqdiru al-umri. Taqdiru al-umri nù fẹ́nu súnmọ́ ẹgbẹ́nu tí a súnmọ́ àwọn àfáwọn yìí. Wọ́n kọyún náà fún ó kára àlámìlú kára alákọ̀ọ́kọ́ aláwòhí tádìí sí ń sọ pé wọ́n ti kọ́ wọn ti dá sánmà méjèèjì wọn ti dálẹ̀ méjèèjì Ọlọ́run nìkan ní bẹ́ńjọ́ náà tó ti kọ gbogbo pláni ayé. Ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n bá ń lóyún ẹ̀dá Ọlọ́run tó máa ń kọ́ àwọn bọ́jẹ́ẹ̀tì míì ẹlòmíì ti ṣe dáadáa kí lànà bí wí fún wa náà àti tọ́fẹsẹ̀ rinlẹ̀ bí sílátù rahimi yazidu fil umr wa birrul walidayni yazidu fil umr kí ẹ̀ máa ṣe dáadáa sóbi méjèèjì ní máa jẹ́ kẹ́mi ó lékún ẹ̀mí máa gùn sí Ọlọ́run bá kọ 10 fún tẹ́lẹ̀ tó bá ṣe dáadáa tó tí Ọlọ́run sì tún fi kún àfi 5 kún àfi 10 kún ẹ̀ máa ṣe dáadáa bá pọ̀ Ànábì sọ gbogbo àwọn kan wọ̀nyí láwọn tẹ́ ẹ̀ mà èyí tẹ́ tẹ́ bá ti fẹ́ sàbò sí gbogbo kí ni wọ́n máa fà lọ lórí yín súnà rọ náà. Ẹlẹ́ẹ̀kejì nù. Ẹlẹ́ẹ̀kẹta ó ní at-taqdiru sanawi Ọlọ́run tún ní bọ́jẹ́tì ọdọọdún tí máa change. Òun lànà bí fi ní a máa wá Lailatul Qadri. Lailatul Qadri orun kan sí inú Ramadan sí ni marratan fi sana alẹ́ kan ṣoṣo náà ni ọjọ́ kan ṣoṣo náà ni láàrin ọdún tọ́lọ́ máa change budget. Ohun tí máa ń dùn yẹn kéèyàn tọrọ ọjọ́ náà wọ́n bá ṣe déédéé tawfiqu Ọlọ́run yẹn sórí rẹ̀ àtàlùkíyàmọ̀ nìyẹn. Bọ́jẹ́tì sanawi tẹ̀dìbírù sanawi bàbá àwọn afáàsì ń pè nù tíra súnà òun ni pé at-taqdiru as-sanawi tí jí tọ́lọ̀ ìtún ètò tó tọ́lọ̀ máa tún ètò tó ní ọdọọdún. Ọlọ́run sọ ní Suratu Dukhan àyà 4 tó wà ní fiha lóru Lailatul Qadri lóru jọ́nà Ọlọ́run wí yufraqu kullu amrin àtúnṣe kullu amrin hakim gbogbo àwọn ọ̀rọ̀ hakim táwọn Ọlọ́run fẹ́ túnṣe àtúnṣe tí ó sì gba títí tó wọ́n afá lórí ọ̀nà gbà bẹ́ẹ̀ sẹ́nìkan tó change léyìí tó lé mú sí pé kò rí bẹ́ẹ̀ tó láwọn àyàt láti ìsì èyí tó wá parí ẹ̀ òun ni at-taqdiru al-yawmi pláàni ojoojúmọ́ tọ́lọ́run tó ní Ọlọ́run fẹ́ràn gbogbo ẹ̀ náà kó lè máa jẹ́ ráhàmà ìkẹ́ àti gẹ̀ fún wa náà ni ẹ̀sìn wa ń ṣe ìgbà tó yẹ pé gbogbo àwọn kádàrá yìí nahnu mujbarun nígbà tó yẹ pé Ọlọ́run ti sí ilẹ̀ pa eléyìí yóò sórí ibú nìkan kan ò lè ṣe tí ó fi ṣe rí lé mọ́ abadan. Nígbà tá Ànábì sọ àwọn àdìsí kan tó lé lọ́jọ́ àwọn ṣé Ọlọ́run wá táwọn sàábé nígbà tó lọ́nà Ànábì lọ́run ti parí gbogbo nǹkan ní tí ó sọ lórí ẹni tí ó sì gbá ẹni tí ó sàwó ìwé lẹ́yìn tó lè mọ̀ dà wọn náà láwọn bá Ànábì ṣe yanjú ẹ̀ láfi yanjú ẹ̀ fún yìí lórí nǹkan kan ò yé wọn ẹ̀rùn gbọ̀n nìkan òun ló yé wọn sí àbòsí. Táwọn sàábà Ànábì wí àwọn táwọn ní falimal amal nígbà ìdàn wọ́n wáyé pọ́n ti parí gbogbo nǹkan tí ó ṣe lórí ibùsẹ̀ lórí ibùsẹ̀ tí ó ṣe lórí wàhálà wọn dà mọ́ káwùlẹ̀ mọ́ kírun mọ́ káwùlẹ̀ mọ́ gbàrẹ̀ mọ́ Ànábì náà yẹ̀mánu kálukú yẹn mọ́ ṣiṣẹ́ o kullu muyassarun lima khuliqa lahu a fi ń kálukú yín ṣe a ṣe ní rọrùn fún bí tá a kọ́ mí kálukú a wá ṣe ní rọrùn fún láti rìn lọ bẹ̀. So taqdiru ni pé gẹ́gẹ́ bí ọ̀gá tó wà nù kíláàsì ni ẹni tó bá jẹ́ ọ̀gá tó mọṣẹ́ o kò ní ìdí kó dìgbà tẹ́tí exam bàdé yóò ti mọ ọmọ tí ó gbé first ẹni tó sì rúpò náà yóò ti mọ àwọn tó jó nígbìyànjú yóò ti mọ àwọn tí ò jó nígbìyànjú. So kọ́ olùkọ́ kan wá exam ọmọ tìdé kó olùkọ́ kan wá kọ́ kalẹ̀ pé àbúlù bàbá ìmúkọ rẹ̀ ni o àbúlù bàbá ó dákọ̀ rẹ̀ báyìí àbúlù bàbá lójú mùsù òun ni ó rúpò kíláàsì o torí pé ọmọ pé kò ní kan ṣe kì í wá lè wé déédéé wọ́n bá bí ní ọkọ̀ yé bí ní ọkọ̀ so olùkọ́ ti mọ̀ exam ò tí ì wá dé wọ́n wá rí ibi tó máa tẹ́ olùkọ́ kọ́ sí pé eléyìí o òun ni ó rúpò kò sì tí ì ṣe exam bọ́lá ọ̀sẹ̀ nínú olúwa fi ní ahata bi kulli shay'in ilma gbogbo nǹkan wọn lọ́wọ́ bá mọ̀ tìmẹ̀ntì ó pass tìmẹ̀ntì ó fail ọlọ́run sàbòsí wala yadhlimu rabbuka ahada ó ti mọ̀ àwọn ìfìyàn kálukú ẹwà ṣiṣẹ́ ọ̀nàgbà ní kílùkù ànígbà ẹ̀kọ́ kálukú mọ̀ sí gbìyànjú kullun muyassarun lima khuliqa lahu
so kí wọ́n padà sílẹ̀ ètò láti ní tẹ̀kídìrú wal yawmi kádàrá tójoojúmọ́ olúwa ní kulla yawmin huwa fi sha'ani àfáwọn tó wọ́n ń tú àbòsí pọ̀ láyé ó tún wá dọ́gbọ́n wábẹ̀ náà wọ́n sọ̀rọ̀ kú sọ ni kullu yawmin ní ojoojúmọ́ huwa fi sha'ani lòun ṣètò àlámọ̀rí àwọn èèyàn òun ṣiṣẹ́ ni òun ṣiṣẹ́ dúdú òun ọlọ́run wà lórí iṣẹ́ kó sùn látara kó sùn ó sínà tó wà lánàá òun ọlọ́run sùn ó bá sùn sánmà yóò ti jábọ̀ nǹkan dàrú olúwa ní kullu yawmin huwa fi sha'ani gbogbo àsìkò ojoojúmọ́ lòun wà níbi kó wọn sàwọn kan ojoojúmọ́ kọ̀ọ̀kan yufkiu yóò sàwọn kan di olóṣì wà yugini yóò sàwọn kan di olówó yumitu yóò ní káwọn kan wáyé wáyé òhòyí yóò pa àwọn kan kí náà ń pè yumuridu yóò sàlómi ìdálá rẹ̀ wọ́n yẹ̀ ṣìfí yóò ní káwọn omi ogún sàn tuntun mọ́sẹ̀ gbogbo àwọn tẹ́tọ́ lọ́wọ́ bá ń ṣe yìí nígbà míì tumtiru sama yóò ní kí sáwọn ọmọ rojo nígbà míì tumsik yóò ní kó dúró kó mọ́ ọdún rọrọ̀ fún wọn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ní ẹ bá ń ṣẹ̀ṣẹ̀ tó pọ̀ tẹ̀ṣẹ̀ ọlọ́run kàwé kẹrẹ̀ dúró ọlọ́run ṣe bẹ́ẹ̀ anábì ó kọ́ àwọn ẹ̀já lọ bẹ̀ lọ́hùn lẹ́nu súnà ẹ̀sìn débi kullu yawmin huwa fi sha'an ẹ̀sìn fẹ́ parẹ́ fẹ́ tu lọ́bọ̀ ọ̀dà kullu yawmin huwa fi sha'an ẹ̀ wá tu ṣé ń jẹ́ tọ́lọ́run ti kọ sánmà náà ní tó ń wí kullu yawmin kò sí ní tó kílẹ̀ ọmọ dáadé gan ọmọ tó máa rẹ̀ pé kullu yawmin dojoojúmọ́ huwa fi sha'an lòun wà nínú iṣẹ́ òun ti ń sìnkà lòun sì mí òun sì lé oríṣiríṣi sánmà náà ti ń tu ọ̀rọ̀ mi ànábì dojoojúmọ́ àti ìsọfẹsẹ̀ nílẹ̀ dojoojúmọ́ ìbẹnu sọ Bukhari ìbẹnu sọ Muslim dojoojúmọ́ lọ́lọ́ balẹ̀ kẹ́ lọ́wọ́ àti sánmà ayé yóò máa pariwo yóò máa fún rere fi thuluthil akhir min al-layl nígbà tó bá kọ sáàtà tásùbọ̀ wọlé ó bá mi sọ̀kalẹ̀ wá sí sánmà yóò sọ̀kalẹ̀ wá sí sánmà yóò máa béèrè pé aliman yadihu fastajiba lahu jọlẹ́ nìkan tí ń béèrè nǹkan tí ì tí ì ṣe fún kó béèrè lásìkò yìí kí n ṣe fún àsìkò ni wọ́n ń sùn àsìkò ni wọ́n ń ṣèrànù so ẹ má jẹ́ àṣàbò sí mọ́ bí èsì fẹ́ kó gùn ọ̀rọ̀ ní olódúdú àbúlù bàbá àtàwọn yòókù rẹ̀ ojú pẹ́ díẹ̀ so ibi tí ń bá dé ni tá bá dé lẹ́nu òun lélẹ̀ abẹ́lẹ́ ọlọ́run ọba àlekíọ́lá bi fadlihi wa karamihi wa bi asma'ihi al-husna wa sifatihi al-ulya wa bi af'alihi al-mutanawwi'a al-mutajaddida an yubarika lana fi umri shaykhina الشيخ إمران عبد المجيد إليها وأن يسدد خطاه وأن يجعله من ورثة جنة النعيم lọ́run abẹ́ọ́ náà àwọn ẹni tí ó wọlé ọ̀la oníkọ̀ kàwọn kún àtàwọn náà tí gbogbo ẹni tó bá dúró lórí òdodo lọ́kùnrin àti ní obìnrin wa hadha wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. ẹ̀yin abúlù bàbá àtẹ̀yìn yòókù wọn àfàṣàrùmí Kamal Ibrahim very simple ní tí ń retí láti dákọ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kọ́mẹ́ntétọ̀ wọn gbogbo ẹ̀yin èèyàn náà tẹ́ bá ti rí ibi táwọn ọmọ tí wọ́n ń fọ́lọ́ àwọn yìí tẹ́ bá ti ẹ̀yìn máa kọ́mẹ́ntì gíìsì wọn abúlù tó ń bẹ láwọn kìnìún kékeré wọ́n dá àwọn èèyàn síta ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ so meeting oríṣiríṣi gúrùpù ni wọ́n ní wọ́n máa tara wọn ẹ̀tàn pátápátá ni wọ́n ta àwọn èèyàn wọ́n láwọn kan ń ṣẹgbẹ́ ẹgbẹ́ lẹ́yìn sí ẹgbẹ́ òun lẹ́yìn ṣe wọ́n bá sìlámù jẹ ni èyí gbọ́dọ̀ dákẹ́ so ní kálukú bá ti lágbára àwọn ni kò ṣe wọ́n tó wà lè sọ̀rọ̀ tó rí kọ́mẹ́ǹtì against them wọ́n ṣàbòsí wọn wọ́n ti ṣàbúrú wọn wọ́n ti ń kọ́mẹ́ǹtì kankan tí wọ́n náà mọ̀ fi takò wọ́n bẹ̀ wọ́n rò bá wọn ní skọ́skọ́ lórí wọn mọ̀ pé ìsìlámù táwọn láwọn ń polówó làwọn ń ṣe àwọn òpólò rẹ̀ à ń ṣe ni ìsìlámù ìṣẹ́ ti ń wí ṣíṣe ni wọ́n wí lásán máa ṣe so al-amalu qabla al-qawl ẹ ṣiṣẹ́ iṣẹ́ ni iṣẹ́ dábọ̀ jẹ́rẹ́ assalamu alaikum.